tí Fuadu tiẹ̀ náà bá ti wá bàjẹ́ ó ti bá wọn ó di wípé tẹ́tí rẹ bá ti ń gbọ́ iye mílíọ̀nù kan nísìn ó ti bá wọn bóun náà ó ti dẹni tí ó rí irú mílíọ̀nù ní ọmọ rò tójú rẹ bá ti fojú rí owó tẹ́ẹ̀tẹ́ tá a fà kan jáde àbí olówó kan jáde tí ń bà nínú owó ń ta gbogbo làákàyè rẹ̀ ò ní lọ́dọ̀ Ọlọ́run mọ́ ọkàn rẹ̀ ò ní sí pẹ̀lú Ọlọ́run mọ́ gbogbo ọ̀nà tóun náà gbà dà bẹ́ẹ̀ òun ni ó máa ṣe èyí tá fi wá mà bẹ́ẹ̀ tí Fuadu bá ti wá kú tí ó bá ti ní problem ọkàn ti kú nù ni ọkàn ò ní gbọ́ nǹkan kan sẹ́ma pé nọ́ọ̀sì rẹ̀ ti ń lọ gbéṣẹ́ lọ láàbù fún òun ní nǹkan ti ṣe òun nọ́ọ̀sì ti ní problem metro rẹ̀ ó ti ní problem kò ní rí ẹni tí ọ̀nà lọ ọ̀dọ̀ Akilu mọ́ bèlè tí Akilu ó sọ fún pé eléyìí da eléyìí ọ̀dà yọkàn máa wọgbó lọ bẹ́ẹ̀ òun lọ́la ń fi wá pé inú Al-Qur'ani wípé kíní kan laysa laka bihi ilmu o ṣeun inna sam'a wal basara wal fuada kullu ulaika kana la takifu ma laysa laka bihi ilmu o gbọ́dọ̀ dún bí ntọ́mà tó bá ti mà wípé o bá fẹ́ pàdé Ọlọ́run dáadáa òun ni ó dúró níbi ojú ọ̀nà tí ò ní mọ̀ nípa rẹ̀. má trespass. iná sàmúà torí etí rẹ̀ ni. wàlíbá sọ̀rọ̀. àtọ́jú rẹ̀ wálé Fuada àti Fuadu rẹ̀ tí à ń pè ní intermediary láàrin ọkàn àti làákàyè. kullu ulaika kana lahu mas'ula. gbogbo ẹ̀ lábẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé bóun ni Fuadu ṣe bàjẹ́ mọ́ lọ́wọ́. ọ̀nà òun Fuadu ẹ̀ ṣe bàjẹ́ kí ló ń wò tí Fuadu bàjẹ́ tó fi wá di pé ọ̀hún búrẹ́kì wájá ọwá ń lọ tó ọmọ ibi tó ń lọ mọ́ èyí ṣe tójú rẹ fọ́ tó rí nàrí àwọ̀ lọ́mọ mọ́ èyí ṣe tètè rẹ di tọ́ gbọ́ ìró ẹni ó kéwú ẹni ó há odi Al-Qur'ani ẹni wọn lọ́họ́ ní makọ́mà ẹni wọn há alifiya ẹni láwùjọ ẹ̀ Buhari látò didi tó há mọ́ àtàtì Málíkì látò didi èyí ṣe tí wò rí wọn mọ́ fíkú masáyébẹ̀ lárúbá ẹni ó gbé gbogbo ẹ̀ṣẹ́ rí ẹni ó há mú jírù èyí tí wò rí ìhùnmá tó fi wá já sí wípé ọ̀nà ànúrí ẹwà nù ẹ̀yìn náà wá ń tẹ̀lé àbèrè ní tó fi mọ̀nù. Ọlọ́run wá ní ẹni tí ọkàn rẹ̀ bá ti wá kú tí ó sí lójú ọ̀nà Ọlọ́run má tí ò rí Fuadu tí ó máa ràn án lọ́wọ́ mọ́ tọkàn bá ti wá kú bẹ́ẹ̀ Ọlọ́run nínú Jahannama ni ó padà kányìn sí. ولقد ذرأنا لجهنم كثيرا من الإنس والجن ولقد ذرأنا لجهنم Ọlọ́run ní àti yọ̀ǹda rẹ̀ fún Jahannama kathiran ọ̀pọ̀lọpọ̀ minal jinni inú àwọn àlìjànú àtàwọn èèyàn àti yọ̀ǹda àwọn kan fún nánú wa lahum qulubun wọ́n ní ọkàn àmọ́ ọkàn tí wọ́n ní yẹn Fuadu rẹ̀ ó ti kú Fuadu ọkàn ò ṣiṣẹ́ mọ́ ìgbà tí ó wá ṣiṣẹ́ mọ́ láàyè fúkàhùnà biha ọkàn ò lè gbọ́ nǹkan kan yé mọ́ kò sí nǹkan kan tí ó gbọ́ mọ́. Walahum ayunun la wọ́n sì ní ojú Fuadu tí ń ṣiṣẹ́ fojú náà òun náà ó ti kú àyíbẹ̀kọ́ ìgbà tí ó ti wá kú ni la yubusiruna biha ojú wọn ò lè ṣiṣẹ́ máa. wọ́n sì ní etí ìgbà tí Fuadu ti kú láyé sí máhùn náà bẹ̀ ha. bẹ́ẹ̀ bá ń pè pé bí ẹ ń lọ ní ẹ wáyé mọ níwọ̀n ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ aláwọn ajákùn àwọn ọ̀dẹ̀ máa sọ rọ́bìsì lẹ́nu. àwọn ajákùn ẹ̀ wọ́n àdẹ̀ já. wọ́n àdẹ̀ já lókà ni wọ́n. bí àbá wájá ṣé Ọlọ́run bá dáyàn lọ́lá èèyàn máa Ọlọ́run náà ní òun fẹ́ kọ́ wọn máa rí àpẹẹrẹ ọlá tóun dá èèyàn ń bo lọ́lọ́run ti dá ọlọ́lá kọ́mpìnì wo ni kọ́mpìnì rẹ tọrọ nù ibo lọ stéètì wo lọ hẹ́ẹ̀dì àyẹ̀wò náà fi ọ́ sí l'Àbújá tó fi dolówó ọgbọ́ ẹni ọgbọ́dọ̀ máa fara pamọ́ jù láyé àfáà ni tọ́ra àfáà ò ní bísínẹ́sì kan tí ń ṣe ju kéwì náà lọ kéwì sí ní kò sówó mẹ́ẹ̀. tọ́mọ̀tẹ̀ wá pé àwọn àfáà pé káwá declare asset wa bóòlù àfẹ́ ṣe. tọ́ kéwì ní kò sówó mẹ́ẹ̀. kálámù àti tàdá lámọ̀. ṣé kálámù lá ní ó bí owó yìí ni àbí tíra táǹkà àbí tẹ̀sùbá. bọ́ọ̀ sáyẹ gbẹ̀rún tẹ̀sùbá ní 40 ọjọ́ tó wọ kálúwà bọ́ọ̀ jáde tó bá ní sí àwọ̀ jẹ̀lẹ̀ bí ọmọ pọ́nà ni. ò lè rí kankan
bó o sì kọ́ máa ń kéwú látàárọ̀ dalẹ́ ó ti yé báwọn ọkọ́ máa ń kí gbẹ̀yìn ń rọ ẹnìkan ò ní kí ẹ kó ẹ̀ lẹ́mẹ̀ọ́ ó ti yé bó o ìṣe wá sí tó kékékékékéké látàárọ̀ dalẹ́ ẹnìkan ò ní pé ẹ̀ lẹ́mẹ̀ ni ọ̀sẹ́ni tí ó fún ọ ó ti yé ìwọ lọ mọ ọ̀nà míì kó wá lọ mọ ọ̀nà míì tá à ń rìn tá à fi ń rí tọrọ kọ́bọ̀ ń tá a wá ń sọ ni wípé ẹni ọba wa já àfà tó a mọ̀ wípé ò ní kọ́mpìnì kankan tí ń bi owó wá àwọn tó ní kọ́mpìnì gan ò ní náwó nínàkúnà àwọn tù yín nu ẹ lè rí wọn gbọ́n dòde kó wọn máa bá náà owó wọn láfi ṣe owó àwọn káwọn àyà nù ni wọn láfi ṣe owó kọ́mpìnì rẹ̀ ó tún lè ṣe kan sọ́nà báyìí ní kọ́mpìnì ẹ̀ ẹlòmíì ni àwọn káwọn àyà kí ni wọ́n tún wá nígbà wọn ń gbé èrè ń gbò rere ń bì kan ó tún lè fi establish omi nǹkan sáà ni máa kó títì kọ́ máa dá títì lọ ìjọ lọ pàdé wa lóde àbí pati ìjọ lọ pàdé tù yí ń patí ìjọ lọ pàdé káwọn àyà ń patí kọ́dà àwọn Dangote tí wọ́n ti ní òpin owó láyé tí wọ́n lè tòṣì má tòun ti bẹ́ẹ̀ náà ò lè bá wọn fún ọmọ bàná o àwọn yìí wọn transfer àwọn yìí wọn tiẹ̀ ná àwọn yìí wọn máa kówó kí má ọgbọ́ àwọn gbọ́dọ̀ kówó kí má ìjọ lórí tí wọ́n ń bà nówó bẹ́ẹ̀ àmọ́ ìwọ tó ò ṣiṣẹ́ kan ju iṣẹ́ mímọ̀ yìí lọ iṣẹ́ mímọ̀ yìí sì rí iṣẹ́ tọ́lọ́hun ni kìí ṣe sí ayé ọgbọ́ béèyàn bá rówó ń bẹ Ọlọ́run fi ṣèní fún ọ níta wá ń sọ̀rọ̀ pé tọ́ bá wá padà wá rin ọ̀nà kan láti fi rí owó torí kébi má bàa pa ọ́ lójú ọ̀nà dáwà tí ọ wà ọ̀nà ọ̀hún náà àròjọ rẹ̀ o gbogbo ọ̀nà tá à ń tọ̀ yà àròjọ ẹ̀ o gbogbo jálàbí tá à ń ṣe yà àròjọ jálàbí o òtí ọgbọ́ aláròjọ lọ́kọ̀ọ̀kan o. ẹjọ́ kọ́ pọ̀ jù àwọn lọ. La ilaha illallah Muhammadu